Woli Faleyimu fọ̀rọ̀ ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ ìjínigbé tó ti ń wáyé lemọ́lemọ́ ní Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o, kódà ọ̀rọ̀ yìí kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Òun náà lè ń rínú fọ́nrán yìí o, tí wọ́n ní àwọn bandit, àwọn terrorist ni wọ́n fi owó ransom tí wọ́n fi ń kidnap àwọn èèyàn ṣeré tán fọ́n káyé. Ọ̀rọ̀ yìí lágbára o, ẹ̀yin èèyàn wa. Wọ́n ní ìjọba ń rí wọn wípé ṣùgbọ́n ìgbésẹ̀ tí wọ́n ń gbé, ìyẹn tí wọ́n bá ń gbé ìgbésẹ̀ tó tọ́ wípé kò tíì tó, débi pé ọ̀rọ̀ yìí ti kan gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, tó wá dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá pé ó dàbí ẹni pé wọ́n ò rí àwọn agbésùmọ̀bí yìí, àwọn bandit yìí, gbogbo iṣẹ́ láabi tí wọ́n ń ṣe pàápàá bó ṣe affect ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ rẹ̀ o. Woli Faleyimu fọ̀rọ̀ lẹ̀ lórí gbogbo ohun tó sì máa ṣẹlẹ̀ nílùú Ondo, èyí tó ti ṣẹlẹ̀. Wọ́n yànnàná ọ̀rọ̀, wọ́n tú àṣírí gan. Ẹ gbọ́ fọ́nrán yìí. Ọlọ́run á bá wa pa wọ́n rẹ́, Ọlọ́run á mú wọn, àti pé wọn bá dùn pẹ́kà pátápátá yọ wọn ti jọ́ nẹ́gbẹ̀ yọ wọn ti pọ́ nẹ́kùn yìí, wọn ti rò fi ọ̀wọ́n yọ ayọ̀ yọ̀ ọ̀dọ̀ wọn yọ wọn pọ́ nẹ́kùn yìí torí má tó ya agbẹ́ta mi rò fi ọyọ̀ ẹ̀rẹ̀ ń wa ètí tọ́ lò ó gbódà fi àfẹ́ pa ẹ̀rọ. So Ọlọ́run á bá wa mú wọn, èrò yẹ bá dẹ̀ fi ọ̀wọ́n dìde àti tìǹà lọ́wọ́ wa, ọ̀wọ́n ní rógun, ọ̀wọ́n ní rí wàhálà ìbànújẹ́. Wọ́n kàn sáré páàkì mọ́ wọ́n nà yín láìsí kan tẹ́ ṣe. Ẹ ṣe bẹ́ẹ̀ pé wetin I do. Ìgbà tí mo dọ̀ wọ́n pé kí ni mo ṣe, wọ́n ní mo ń béèrè pé kí mo ṣe pé kò síbi tí wọ́n ní agent sí. Ìyẹn format tó ń fún wọn ní format, ìyẹn àwọn kidnapper yẹn. Yes, pé kò síbi tí wọ́n ní format sí. Kò síbi tí wọ́n ní format. Format tí wọ́n ló ṣiṣẹ́ mi wá. Bàbá, kí ló ṣẹlẹ̀ gan nílùú Ọ̀wọ̀, kí sì ló fa inú jọgbọ̀dì tí wọ́n ti bára wọn lénìí? Àbúrò wa gbà. Ẹni pé kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, mo ti sọ wípé torí èmi ti rí àpẹẹrẹ pé nǹkan máa ṣẹlẹ̀ ń bẹ̀. Mo sọ pé màá sọ nǹkan tí ó ń fa wàhálà nílùú Ọ̀wọ̀. Tí ó sì mo ti rí àpẹẹrẹ, sórí nǹkan yẹn wá ṣẹlẹ̀ tán kí n tó wá sọ̀rọ̀. Ọ̀rọ̀ ìlú Ọ̀wọ̀ ó ti bẹ̀rẹ̀, kì í ṣe nílẹ̀ yẹn ti ń ṣàn nílùú Ọ̀wọ̀. Ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí late ọba ọlọ́wọ̀ Adékọ́lá Ògúnwòye tó gbéṣẹ̀ tí Ọlágbègì tó fi padà sórí tẹ̀. Òun ni ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀. Ó dẹ̀ láwọn nǹkan tó ṣẹlẹ̀ kékeré lẹ ṣe rí nípa ìlú Ọ̀wọ̀ yìí. Àti sọ tán ọba múra ìlú yẹn máa pátápátá tán nílẹ̀yàn tó gbé bẹ̀ mọ́ ni. So nǹkan tó fà á ni mo fẹ́ sọ fún yín. Àwọn ọmọ alátẹ̀rọ Alágbègì àwọn ló dá wàhálà sílẹ̀, àti àwọn afọbajẹ ìlú Ọ̀wọ̀ àtàwọn alágbára ìlú Ọ̀wọ̀ àti Létọ́lọ́ Ògúnwòye. Àwọn mẹ́rin ló fa wàhálà yìí. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó fa gbogbo wàhálà yẹn ni pé àwọn ọmọ Alágbègì náà sọ fún bàbá wọn kó ń pe Ọlọ́wọ̀ Ògúnwòye lẹ́jọ́ kó tó kú. Bàbá mi náà ti kìlọ̀ fún Alágbègì ńgbà yẹn kó má gbé àpìlì jáde, kó má pe Ọlọ́wọ̀ lẹ́jọ́. Nígbà tó ti pè é lẹ́jọ́ yẹn, ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. Ní gbogbo àwọn òtò yẹn ti múra pé Ọlágbègì ò ní padà wá lórí ẹjọ́ tó pe Ọlọ́wọ̀ Ògúnwòye. Ibẹ̀ làwọn alágbára John, ibẹ̀ ni gbogbo wọn bẹ̀ sí John. Àwọn alágbára ìlú Èkìtì pàtàkì àwọn invite wọn oríṣiríṣi alágbára lẹ́yìn Yorùbá tí wọ́n jẹ́ fashion Ògúnwòye náà invite, tí wọ́n sọ pé Ọlágbègì ò ní padà wá. Ó wá jẹ́ 90% Ọ̀wọ̀ náà sọ pé àwọn nígbà kan Ọlágbègì padà wá pé wọn kì í ṣe lẹ́ẹ̀mejì, pé kò lè jíjà ọba lẹ́ẹ̀mejì. Náà bẹ̀ sí ṣe oríṣiríṣi. Kódà wọ́n wá ṣe nǹkan sí ara Ọlọ́wọ̀ Ògúnwòye pé tí Ọlágbègì bá wá tó bá fẹ́ bá jìjà ọba tó bá mú dání wọ́n jọ kú the same day.
ìbẹ̀rẹ̀ náà ti bẹ̀ sí gbogbo nǹkan tí ò yẹ agbára àlùjẹ̀nu tí ò yẹ kó wọ̀ lọ́wọ́ náà gbé pé kí wọ́n má rí pé alágbègbè padà wá sórí oyè Ọlátẹ́rù alágbègbè ó má padà wá sí orí oyè yẹn ìgbà yẹn wọ́n ti ṣe gbogbo oríṣiríṣi nǹkan yẹn. fún ọ̀dẹ̀ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbà ó ní wọ́n ṣe ń ṣe ọlọ́wọ́ tí wọ́n sọ pé àwọn fẹ́ máa jọba bí Amẹ́ríkà pé kí wọ́n máa dìbò jọba wọ́n dìbò fún Fọlágbádé ni wọ́n dìbò fún ilé tó wà mẹ́ẹ̀ ni lẹ́yìn náà kọ́ṣọ́ ẹ̀gbọ́n ọ̀wọ̀ wọn ṣéǹdì ẹ̀ torí èpè náà fi gbé sílẹ̀ lẹ́yìn náà àwọn náà tó wọ́n bẹ̀ wọ́n tún ṣéǹdì kọ́ṣọ́ èpè yẹn náà abẹ́ sí máa ti ṣe kinní ó dẹ̀ lépè tí ọlọ́ọ̀gbìn yìí náà ṣẹ́ sílẹ̀ kó tó lọ ìbá jẹ́ ọmọ òun tí ó ti ń sìn so láì bẹ́ẹ̀ so àwọn àlùjẹ̀ni tó kó sí ìlú Ọ̀wọ̀ yẹn ni tó bá yá tí ó bá bẹ̀ sí í ṣe ẹ máa rí pé àwọn mi máa sá kó nílùú Ọ̀wọ̀ ẹ ti wo òkè lẹ́yìn ìgbà tí Fọlágbádé jẹ náà para wọn ṣe gbogbo náà sunlé ló padà wá eléyìí tún jẹ lẹ́yìn ẹ̀ náà lọ church tó lọ pa ọmọ bá 50 lẹ́yìn kedò lẹ́yìn ẹ̀ náà tí ìwíńdò tó bá wà lé máa ń sọ nǹkan sínú ilé àwọn kan kú síbẹ̀ náà tún lọ gbógun Ìjẹ̀bú gbógun jáde Ọ̀wọ̀ gbógun jáde lẹ́yìn ẹ̀ náà létí kan ẹ̀wọ̀n ní court tí ó ti ń sìn so àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹn ló ń báṣẹ́ wọn lọ tí ó ti ń sìn so àwọn ẹlẹ́mìí òkùnkùn yẹn wọ́n ń báṣẹ́ wọn lọ ni tí ó ti ń sìn mo ti sọ lọ́jọ́ yẹn pé lẹ́yìn Akérédolú pé ọba ìlú Ọ̀lọ́ kan ọba míì tó fẹ́ sọ̀ sí lọ́wọ́ làwọn náà yàn lọ́wọ́ yìí lọ́ fi rápẹ̀rẹ̀ yìí o ọlọ́wọ́ tó wà ń bẹ ọba míì tó fẹ́ kó sọ̀ sí ìdí ẹ̀ náà yàn lọ́wọ́ yìí làwọn àjẹ́ yàn lọ́wọ́ yìí bẹ́ẹ̀ làwọn àjẹ́ yàn lọ́wọ́ yìí o lẹ́ fi rápẹ̀rẹ̀ astop nígbà tó bá parí gbogbo nǹkan tó bá fẹ́ parí fún tán tó bá ti parí nǹkan táwọn àjẹ́ fẹ́ parí fún tán ọba tó fẹ́ kó sọ̀ sí ìdí ẹ̀ náà yàn lọ́wọ́ yìí òun lọ́wọ́ fi ń dàrú lọ́wọ́lọ́wọ́ yìí so wọ́n gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ àwọn máa ń fẹ̀jẹ̀ ṣe tutù ni ṣó ti yé sìn so mo sọ̀rọ̀ lọ́jọ́ yẹn náà lọ́wọ́ yẹn sọ̀rọ̀ pé mi fẹ́ dá lóhùn torí èmi àtòhùn sí ní gáǹgì bá jà sọ́ba káwọn tó wá kò dẹ̀ síbi tó ti jà sọ́ba bí tó bá ti jìjà ọba kó wá sọ bí tí òkú ọ̀run bá ti gbé nǹkan lé lọ́wọ́ kó wá sọ so èmi àtẹ̀mí èmi ò ní bá lọ́rọ̀ ó ń sọ lọ́jọ́ yẹn gbogbo kíní ìbá ti yanjú ó ń sọ pé ìṣù tí mo ń sọ ọ̀rọ̀ tí mo sọ nípa nǹkan yẹn pé irọ́ ni pé ó tó stage láti dá mi lóhùn mo ń retí ẹ̀ kò tí ì dá mi lóhùn so òun ló mọ̀ advice àwọn agbègbè ìlú Ọ̀wọ̀ lèmi ní advice wọ́n kọ́ra wọn jọ kó ṣe meeting kọ́ mọ̀ bí agbègbè wọn ṣe máa develop kọ́ fọwọ́ sílẹ̀ àfọwọ́fà nǹkan tó ń fà sílẹ̀ òun ló ń ṣẹlẹ̀ yẹn èmi ò eléyìí tí mo ti máa bá wọn rí ni mo ti bá wọn rí yẹn mo ti rí pé kí ìdílé mẹ́tẹ̀ẹ̀ta kan wá joyè bọ̀ tí wọn ò ní joyè kí ló ń rọrùn fún wọn èmi ò ní tún padà mo jagun fún wọn wọn pè mí kí n wá jagun tí mo jagun fún Nàìjíríà ìbílẹ̀ padà wá fi sọ fún mi èmi ò ní padà tí lọ bá wọn jagun lọ bá wọn máa kó àlùjẹ̀nu táwọn Èkìtì àti gbogbo pátá tó ń kó wá tó ń dà lọ́wọ́ ọ̀dùn tẹ́ bá dé ìlú Ọ̀wọ̀ ẹ máa rò pé ṣé ìlú Ọ̀wọ̀ lélẹ̀ tó ti ń rèébì fún ẹ̀bì ní tó ti ń sìn so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn èmi ò lọ́rọ̀ bá wọn sọ bàbá wọn kì í jìnnà sí mi létí ọlọ́ọ̀gùn oyè kì í jìnnà sí mi ó máa wá bá mi so kọ́ṣọ́ yàtọ̀ sẹ́sìn so bó ṣe rí nìyẹn a sọ̀rọ̀ ńgbà yẹn náà tá a gbé jáde tá a sọ nǹkan tó ṣẹlẹ̀ pé báyìí wọ́n bínú àwọn kan láwọn máa jólé àwọn kan láwọn máa ṣe gbogbo àwọn kan láwọn ọmọ mi rí àwọn lọ sílùú bàbá mi wọn náà ọmọ mi rí kí gbogbo nǹkan ó lè ṣe kíni ó lè ṣẹ́tù ṣùgbọ́n àbúrò bàbá mi kan tó jẹ́ àràgbàgbà yé ìlóró ìyẹn ló pè mí pé kí n má dáhùn sí wọn pé kí n gbàdúrà nǹkan bá ti ṣẹlẹ̀ kan tó jọba tó jẹ́ yìí kí n fàdúrà ràn ìlú Ọ̀wọ̀ lọ́wọ́ kí nǹkan má ṣẹlẹ̀ mo fàdúrà ràn lọ́wọ́ àwọn kan tó wá àwọn ọmọ Ìjẹ̀bú pé kì í ṣe irú ọjọ́ wọn ló yẹ kó kú mọ́ ìlú Ọ̀wọ̀ retirement general tó tún wá jọba àtúfàdúrà ràn lọ́wọ́ òun lọ́wọ́ fún ní first class of bansi so advice tèmi ni pé àwọn agbègbè ìlú Ọ̀wọ̀ kan jọ̀n ara wọn tó ti Ọ̀wọ̀ fàtúnṣe kan fi wọn sílẹ̀ kan máa wò kí gbogbo wa máa wo nǹkan
tó máa last wọn bọ̀tí nǹkan tó máa gbẹ̀yìn ibẹ̀ ni pé tó bá yá wọn máa sápò nílùú yẹn ni. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó ń lọ káàkiri pàápàá lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àwọn bandit àwọn terrorist bí wọ́n ṣe ń da ilẹ̀ Yorùbá láàmú lórí ọ̀rọ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ẹ ti gbọ́ ohun tí Woli Faleyimu sọ kí lọ́nà àbáyọ kí ni ṣíṣe o nítorí pé ọ̀rọ̀ yìí lójoojúmọ́ náà ni ó ń lágbára sí báwo ló ṣe máa jẹ́ ẹ ti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Woli Faleyimu kí lè ròyìn ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu